olówó san gbogbo tán olówó san gbogbo tán o kí lẹ̀ ń fọba pè ọba o ọba aláṣẹ kí lẹ̀ ń fọba pè ọba o ọba aláṣẹ orin yìí làwọn èèyàn ń kọ láàfin onírìṣà ọba babátúndé ẹni ìtàn ògúnwùsì kò sóhun tó fa eléyìí ju àwọn olórí tí wọ́n ń wọlé kábíyèsí léra wọn ní ṣísẹ̀ntẹ̀lé lọ. ohun tá a tún gbọ́ báyìí ni pé arẹwà obìnrin tẹ́ ń wò lórí ìwòran yìí òun náà ni yóò tún di olórí míì láàfin onírìṣà ọba babátúndé ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. ohun tá a tún gbọ́ ni pé gbogbo ètò ló ti ń tò lẹ́sẹẹsẹ bí arẹwà obìnrin yìí yóò ṣe di ọ̀kan nínú àwọn olórí láàfin ọba ńlá náà. a tiẹ̀ gbọ́ pé tí yóò bá fi di inú oṣù kejìlá ìyẹn nínú ọdún tá a wà yìí àwọn olórí tí yóò wà láàfin jìgbìnìjìgbìn ìlẹ̀kẹ̀ ọrùn ìyẹn ọba ẹni ìtàn ògúnwùsì wọn yóò tó 9. gbogbo ayé ni wọ́n ń retí gbogbo ọmọ kóòtù òjíire ni wọ́n ń retí ọjọ́ tí olórí tuntun yìí yóò wà ààfin ṣùgbọ́n ohun tí ojú tó nílé gbọ́ ni pé gbogbo ètò ló ti ń tò. a kí gbogbo ẹni olùfẹ́ wa tẹ́ ń wá kárí ayé a kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú ìfẹ́ tẹ́ ń ní sí wa ẹ kú bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tiwa àwa náà ń ṣe tiyín bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ làwa náà ń gbé yín mu a sì kú ìparí ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa o ẹ ṣé tẹ́ ń fẹ́ tiwa ire lójú owó rí ire báyìí lójú gbogbo yín ó mọ̀ rí o àwa ò ní kú ẹ̀yin náà ò ní kú o ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ọwọ́ gbogbo yín pátá kò ní kànsàlẹ̀ àpò tẹ́ ẹ bá ti ń ta bẹ́ẹ̀ ni yóò máa dún ire o lójú owó rí ire báyìí ni ojú wa yóò máa rí o.